Ayọ̀ọ́lá Ọmọlọ́lá Tèmítọ́pẹ́ ń ṣọdún. Ayẹyẹ ọdún tí a bí Tọ́pẹ́ ni Tọ́pẹ́ ń ṣe. Ọmọ pásítọ̀ and pásítọ̀ Mrs. Ayọ̀ọ́lá nílùú Ìlọ́rọ̀ Èkìtì. Ọjọ́ 24 oṣù kẹrin ọdún pé sísítà wa ọ̀wọ́n happy celebrations. lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ ẹni aṣọ bọ́ ẹ. Ọmọlọ́lá ṣe bí wọ́n làbúrò Fìdó bank òkè ọwá nílùú Ìlọ́rọ̀ Èkìtì níbẹ̀ nílé bàbá tó bí ẹ lọ́mọ. Ọmọ ọ̀fìn ní jígí ọmọ ilé ó bọ́kú ọ̀sán ọjà Èjìgbò ọmọ oníkòrò ọmọ akélókò kọ́ọ̀lẹ́ dìde láìrí ọ̀nà. Ìdọ̀fin nílé ataraka níbẹ̀ nílé yeye tó bí ẹ lọ́mọ. Ọmọ onídọ̀fin òróró bílẹ̀ ọmọ onídọ̀fin ọjà kébóyèdè ọmọ àṣẹ̀ṣẹ̀wà ìkàrà kan mú ìyálé ọ̀gbọ́n titun. Ọmọ onílọ́rọ̀ ẹ̀rìjògbìn àrìjògbìnrin àwọn dán mú kara mú ni. Ọmọ olókòtòròjò ìṣorí ọ̀pá lélẹ́lẹ́ nílùú Ìlọ́rọ̀ Èkìtì. Ọmọlọ́lá Tèmítọ́pẹ́ ọmọ Ayọ̀ọ́lá ó ti ṣọdún èyí tán kó o tún ṣèmí sí i. Àmín lórúkọ Jésù.